bọ́dà kí lè fẹ́ ká jẹ àwọn tó ok mo lọ sí supermarket mo fẹ́ ra ráìsì kan wọ́n Nigerian price ni wọ́n ní 90,000 per bag mo fẹ́ ra foreign wọ́n ní foreign wọ́n ní 97,000 naira wọ́n àti Nigerian price tó fi wọ́n ju foreign lọ fẹ́ kó níbẹ̀ bọ̀ ní sọ ni pé Ọlọ́run ló mú yín wá kẹ́ ẹ̀ bá ti ra ìlú bíi sinọ́ nìyẹn. but sir nǹkan tí ìjọba sọ ni pé tí a máa ń ṣe tara wa fúnra wa a máa lè develop economy ọ̀hún tó yàn fi ti bọ́dà gbà yẹn láyé Buhari how has that help us. kì í ṣe ní time crisis báyìí kì í ṣe ọjọ́ ìjà lèèyàn rẹ òrùka kì í ṣe ọjọ́ àjò lèèyàn rẹ ìkànnà ṣé wọ́n ti kọmi sílẹ̀ di nǹkan yẹn ni Amẹ́ríkà ti fọ̀sí nǹkan tó máa ṣẹlẹ̀ in the next 50 years wọ́n ti make provision sílẹ̀ di nǹkan yẹn kì í ṣàwa wọ́n sì fi tẹ́ ká fi kọ́lé nísìn ìyẹn kẹ́ ká fi ṣe nǹkan ọ̀gbìn wọ́n ti kọ́lé sí ibi tẹ́ kàn pẹjapẹja lò wọ́n ti sanfíìdì gbogbo bẹ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì take over ibẹ̀ so àwọn fìdí ara wọn ni láti ní àwọn èèyàn lára àwọn time comes ẹgbẹ́ mi wàhálà kan máa ṣe ẹ̀ta pé wọ́n nẹ́ka ensars wọ́n ṣèrè èyí tó máa jẹ́ ensars ṣe ń bọ̀ wọ́n sọ fún bẹ́ẹ̀ yẹn bọ́sẹ̀ nǹkan tí wọ́n ń ṣe yìí wọ́n ṣe pé bámbám ni mo yó ọ̀hún pé gbígbà nìkan kan ni ṣe importation even Mecca wọ́n ṣe importation Mecca lẹ́yìn làbínú nìkan wọ́n ná lọ́hùn Dubai tí wọ́n lọ wọ́n import nǹkan bẹ́ẹ̀ ni wọ́n kó nǹkan wọlé síbẹ̀ ni so kò sí ìtàn tí nǹkan wọlé tó bá ṣí bọ́dà fún wa tó wọn nǹkan wọlé wa nǹkan àárò àwọn èèyàn lọ́rùn ó kẹ́ ẹ sọ̀rọ̀ epo nísìnyí à ń fight fún epo ẹlẹ́dí fún olówó iná bẹ́ẹ̀ni a ti máa san 225 naira kini kan ṣé kó níbẹ̀ so ìṣẹ̀lẹ̀ kan fún ó dà pé ooru mú wa ògbẹ́ngbẹ́ wa ẹ fún alómi mu ẹ wá jù wá sínú ilé ooru so wàhálà ní gbogbo nǹkan tó ṣe wọn èlò kan tẹ̀lé ní pé gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà wọn ò ní ìròrí kankan ju pé àwọn náà fẹ́ máa wà loaded kí wọ́n máa yó kí máa pa àwọn tálákà tó wà nílẹ̀. gẹ́gẹ́ bó ṣe á rí sá kí ni ìmọ̀ràn yín fún ìjọba yìí. ìmọ̀ràn tèmi o wípé kí wọ́n ṣí bọ́dà wọ́n ṣí bọ́dà kí wọ́n jẹ́ wọlé then àwọn ibi tí ẹ pé ẹ ká fi ṣe agric reservation ok tẹ́lẹ̀ in 80s 70s láti Alaba ọ̀rọ̀ fẹ́ lọ sí ọ̀nà Badagry tẹ́ lọ sí ọ̀nà Badagry yẹn ẹ̀rí gbogbo nǹkan kẹ́lódé tréfìà gbogbo bẹ́ẹ̀ náà fi ṣe àwọn àgbẹ̀ náà gbé nǹkan sí lọ́tún lọ́sí ọjọ́ gbẹ gbogbo ẹ̀sìn gọ́ọ̀mẹ̀ntì tó kọ́ bá bẹ̀. so kò sí the manufacturing kan Nàìjíríà àbáwá lọ̀lẹ́ tá a fẹ́ ṣe àgbẹ̀. àwa kọ́ lọ̀lẹ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì wa ló ń kọ́ wa lọ̀lẹ́ torí pé ibi tẹ́ pé ká ti dín láàárọ̀ ká lọ ṣiṣẹ́ bẹ̀ wọ́n ti gbàbẹ̀ mọ́ wa lọ́wọ́ iléeṣẹ́ tẹ́ ká tún lọ nísìnyí tó ń ṣe ṣúgà kìíní ní Básítà ó ti Kwara ní Champions Nkodu ó ti close down Olúwa glass ó ti close down Dunlop ó ti lọ Michelin ó ti lọ ó ti close down Dunlop ó ti lọ so now what are we doing ẹ wá ní ó lè pọ̀ dọ́kọ̀dọ́kọ̀ pọ̀ kíní kan pọ̀ ẹ máa fún nǹkan 8,000 ẹ máa tó ń jẹ ìyẹn kò help situation Nigeria we are just in ourselves that's reality kò stop problem Nigeria dáadáa pọ́n tọ́ra wa ni. kí wàá ló lè solve. ìkọ́jọ́ sọ pé kí wọ́n ṣí bọ́dà fún wa pẹ̀lú kọ́tọ́ fi ní wá lára yẹn wọ́n ṣí bọ́dà ọkọ̀ fún wa ní ààyè tẹ́pẹ́ àti lè máa gbé nǹkan kí iṣẹ́ tó bá lóògbé lè gbé nǹkan náà gbogbo tí wọ́n fẹ́ stack wà ẹ̀ fẹ́ sẹ́mu yẹn tí wọ́n gbé nǹkan bẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n gbé nǹkan bẹ̀ náà and they fit with those things that they planted ẹlòmíì àgbẹ̀wédú sẹ́yìn rẹ̀ ẹlòmíì àgbẹ̀ kínní eléyà àgbẹ̀ṣu aṣọ́gbẹ̀ gbogbo ẹlọ́gbẹ̀ rí sí wọn agbèrè ìlú ìgbà wọn agbèrè ìlú ìgbà bẹ wọn afẹsàmì ìwé wọn akọ́lé síbẹ̀ ilé tó ń kọ́ síbẹ̀ ṣé mẹ̀kúnnì benefit nínú ilé yẹn no ayédákọ̀ọ́dẹ wọn ṣe fẹ́sítà wọn ṣe lóríṣiríṣi ó wà ń bẹ̀ náà ó sì wà ń bẹ̀ dáadáa lọ́la ibùn fẹ́sítà tí wọ́n wá ṣe ẹ̀ náà mélòó ni wọ́n lọ síbẹ̀ tó lọ kò sí wọn tó ṣe ń bẹ̀ gbogbo ọ̀nà ọ̀bẹ̀ ọ̀dà mọ́ ṣe gọ́ọ̀mẹ̀ntì ni we don't have government in this country we are just ourselves so ìbò wọn fẹ́ dìmọ̀ ṣe gbà yẹn no tòmí o èmi ò ní kan tí Nàìjíríà tẹ̀ wúlò fún rárá àdúrà òde ẹ̀ràn àdúrà òrùn Nàìjíríà ìṣọ̀rọ̀ àdúrà. bẹ́ẹ̀ ká lọ sáré ká lọ bẹ̀bẹ̀ ká lọ Jerusalem ká lọ bẹ̀rẹ̀ lọ. kì í ṣe àdúrà nǹkan ṣé nǹkan tí àdúrà ń ṣe ọ̀tọ̀ ni ebi ń pa mí mo lọ sí lọ́lọ́ mo lọ gbàdúrà ṣé tí má jáde bẹ́ẹ̀ máa gbóúnjẹ lẹ́nu ọ̀nà Ọlọ́run ni it's not possible iṣẹ́ mi ogun Bíbélì ti sọ fún wa láti ilẹ̀ pẹpẹ inú ìwé Genesis ó ní inú ogun wa làwa yóò máa jẹ nǹkan tó sọ fún wa nìyẹn. kí kálukú lọ ṣiṣẹ́. ẹ jẹ́ ká ṣiṣẹ́ bọ̀ gọ́ọ̀mẹ̀ntì ò fà láti ṣiṣẹ́. bọ́n mo di wa lọ́wọ́ mú kí a má ṣiṣẹ́ àbọ̀nìkọ̀tà ẹ̀kọ́ support wa ni. wọn tí ẹ tán bá fún wa lówó tó fi àyè gbà wá ok ẹ tó lóòsì tó ralẹ̀ tó ra plot kan tó bá ṣe alórí plot gan ẹ̀wọ̀n lè má rí lò so ẹni àti òtún bá kọ̀mẹ́tì Nàìjíríà tó bá fàdé ọlọ́pàá máa wà ń díẹ̀ because tí n bá ní bàbá àṣàlẹ̀ mi ò lè wà kan tí ò dáa tí n bá ní bàbá àṣàlẹ̀ máa wà tó dà máa ní ká máa lọ ìmájì kẹ́ ọ̀yàn sọ pé máa lọ wà bá mi bẹ̀ lórí tó bá fẹ́ ṣe wà bá mi bẹ̀ no so ìbẹ̀rù ò sí mọ́ àwọn ọmọ alágbára wọn sọ wọn di ọ̀lẹ àwọn ọmọ ọ̀lẹ wa ń di ọmọ alágbára ó gbà pàlọ́ àfàtì education gan ní value ní Nàìjíríà mọ́ tó ọmọ ọ̀fẹ́ fi kàwé mọ́
dípò kí àwọn tó kàwé náà kí náà iṣẹ́ wọn kí náà fi ṣe wọn ò ríṣẹ́ ṣe mọ́. orúkọ yín sà. orúkọ mi ni Babátúndé Ìjìyà lórúkọ ti tèmi. ó dàbọ̀ ẹ ṣé. Alore TV Alore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore Alore ẹ máa wò ó ẹ máa wò ó ẹ máa wò ó.